mo bímọ fún ọkọ sísítà mi, ọmọ ìyá mi, ọmọ bàbá mi. Mo bímọ kan fún un. Àmọ́ mo tún kọ́ bímọ kan fún ọkọ mi kí n tó bímọ fún ọkọ sísítà mi o. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹnután reality show láti iléeṣẹ́ Ògbẹnután Media Studio. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Ẹ wá nǹkan fìdílé, ẹ̀yà jọ mọ́ fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé tí mo ń jẹ. Èmi ò mọ̀ sọ pé èmi ní mọ̀ wá, èyí náà ní sì mọ̀ bá láṣẹ Èdùmàrè. Ẹ kú ilé báyìí ni mo kí gbogbo yín pé ẹ kú ilé o. Arábìnrin yìí tó ní ìtàn yìí, ó fọlọ́run ọba bẹ̀yìn, ó ní ẹ mọ̀ ṣépè fóun ní comment section. Ẹ sì mọ̀ káwa náà máa ń ṣèpè kó lè bá àdùn gbọ́ létí yín, àmọ́ a ti wà nínú àwẹ̀. Gbogbo ìta àmọ́ ń sọ, a gbọ́dọ̀ mọ̀ ń fi ọ̀wọ̀ sí torí oṣù àpọ́nlé la wà yìí. Tẹ bá rí mi tí mo bá wá borí, tí mo bojú, tí mo kàn fojú mi fótófótó sílẹ̀, ẹ mọ̀ bú mi o, oṣù àpọ́nlé la wà. Tó o bá rí mi, tó o bá kí mi tí n bá gbójú sàn, ìfẹ́ kó o já ńlá àwẹ̀ mi o. Tẹ bá rí mi tí n bá dijú, tí n bá ń ṣe fídíò, mi ìfẹ́ kẹ́ ẹ fi òórùn ọbẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe nígbà tẹ́ ẹ̀ ń wo fídíò mi kẹ́ ẹ fi já ńlá àwẹ̀ mi torí pé amúnisẹ́ lọ́hùn àwọn ẹlòmíì. Bẹ́ẹ̀ bá wá fún mi ní nǹkan tí mo fi sínú, ẹ jẹ́ mọ́ gbàwẹ̀ mi lọ torí mi ò tí ì rí nǹkan àwẹ̀. Ọkọ àǹtí mi ni wọ́n pe sítórì yìí o. Ìtàn ìgbésí ayé ẹnìkan sì ni tó sì wà nù mẹ́sì yẹn lọ́wọ́ tí wọ́n tí ì kúrò ń bẹ̀. This is how it happened. Ní ọjọ́ kan, ọkọ tí mo fẹ́ graduate lèmi náà. Ìlú Àkúrẹ́ là ń gbé, èmi pẹ̀lú ọkọ mi. A kì í sọmọ Àkúrẹ́ o, àmọ́ ìlú Àkúrẹ́ là ń gbé. Ọjọ́ kan la wá sí ìlú Ẹ̀pẹ́, èmi pẹ̀lú ọkọ mi. A wá bẹ́ nìkan bẹ̀ fún ọ̀rọ̀ iṣẹ́, àmọ́ gbà tá a débẹ̀, ó pàdé ọkọ sísítà mi. Wọ́n rí mi, inú wọn dùn. Báwo ni Níkẹ́? Mo ní mo wà okay. Ọkọ mi náà kí wọn torí àjọ mọ̀ wọ́n ni. Àtọkọ mi, àtèmi, àtọkọ sísítà mi, ọmọ ìlú kan náà ni wá. Nígbà tí wọ́n kí wa tán ní kí la wá ṣe, a ṣàlàyé fún wọn wípé ọ̀rọ̀ iṣẹ́ kan ló gbé wa wá síbí. Mo ní òkè, ṣé ọkọ mi lè kúrò ní ìlú Àkúrẹ́ tá ń gbé ká máa bọ̀ wá sí ìlú Èkó? Ọkọ mi sì gbà. A sì wá ń gbé pẹ̀lú wọn lÉkòó. Ọkọ mi gbà pé òun máa wá. Wọ́n bọ́ ọkọ mi wáṣẹ́. Ọkọ mi ní ká jọ máa bọ̀. Mo níṣẹ́ ò lè fẹ́ lọ ṣe ń bẹ̀. Ibo ni mo fẹ́ dé sí? Wọ́n náà máa fún wa ní àpátímẹ́ǹtì wọn kan ní ìlú Ìbàdàn tí wọ́n ń gbé. Èmi àti ọkọ mi akóló Ìbàdàn àjọ ń gbé bẹ̀. Àǹtí Ṣeun, ọkọ mi máa ń lọ síbi iṣẹ́ lÉkòó. Ó lè lọ ọ̀sẹ̀ méjì kó tó wálé. Ṣé mọ̀ pé pàtì Ìbàdàn ṣe nǹkan kan náà? Ibi iṣẹ́ tó rí, ó máa ń sùn bẹ̀. Àǹtí Ṣeun, ọba mi òkè tó lohun gbogbo lọ́dọ̀. Ọkọ mi ń ṣiṣẹ́, mo wà pẹ̀lú àwọn sísítà mi àtọkọ wọn. Wọ́n fún wa lápátímẹ́ǹtì tí wọ́n ní nílé wọn nÍbàdàn. Wọ́n kọ́ bí rúùmù àpàlù kan sẹ́yìn ilé wọn ní fúláàtì wọn kó bá tẹ̀yìn bá wọn wá bí ìkọ̀kọ̀ ibẹ̀ làwọn wá ń gbé. Ọkọ wọn a máa wá síbẹ̀. Mo ti bí ọmọ dání. Mo ti bí ọmọ ọkùnrin dání. Ó wá ní ọjọ́ kan, ó ti pé bí oṣù mẹ́fà tí mo ti ń gbé bẹ̀. Sísítà mi ò kí ń ráyè. Sísítà mi máa ń busy. Àbí kí n sọ pé sísítà mi ò jẹ́ nǹkan tó máa ń use mọ́ ẹbí. Torí ìdí èyí, èmi àtọkọ wọn lájọ máa ń rà. Ọkọ máa bá mi níjọ́ kan lẹ́yìn ìgbà tó kó oṣù mẹ́fà tí mo débẹ̀ wípé àwọn nílò ẹnìkan táwọn máa bá máa sọ̀rọ̀ pé
pé ṣe bí mo rí sísà mi pé kò wà responsible, táwọn bá dé kò ní mọ ìyá sáwọn, kò ní ṣe gbá sáwọn, tẹ́lẹ̀ mi tí mo wà ní ìbàdàn tó kú gbà míì táwọn pé ṣe ẹ̀sùn jẹ́ ń bẹ̀ yẹn gbà míì èmi ni màá bọ̀ wọn ṣe tẹ̀bà sí tóun máa jẹ pé ṣe mo rí sísà mi kíní kan àwọn ọmọ wọn ò sí nílé hostel àwọn ọmọ wọn wà. Àǹtí Ṣeun bí èmi àti wọn jọ sọ̀rọ̀ níjọ́ yẹn ó ṣàdé pé àtẹnubọra wa lẹ́nu a fẹ́ra wa lájọṣepọ̀ tí mo sì gbádùn rẹ̀ dáadáa. Ọjọ́ náà wọ́n ní kí n má feel bad wípé nǹkan táwọn ṣe àwọn ò regret ẹ̀ torójú fẹ́ máa tì mí pé àá ti gbọ́ ọkọ àǹtí mi dádúró o láàárín ọ̀sẹ̀ kan à ń bára wa lájọṣepọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkọ mi ò sì gbélé ọkọ mi ti wà níbi iṣẹ́ gbà mí ọ̀sẹ̀ mẹ́ta gbà mí ọ̀sẹ̀ méjì gbà mí a week gbà mí a month before kémi àtọkọ àǹtí mi tó jọ máa bára wa lájọṣepọ̀. Ó tó ti kémi àtọkọ àǹtí mi jọ bára wa lájọṣepọ̀ ó máa ń sọ fọ́kọ mi pé àwọn ò ní wálé mi please máa ṣe lè week a week wọ́n gbé tèmi àtọkọ àǹtí mi ti ń jọ ń lára wa mi ò ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni n ò ṣe bẹ́ẹ̀ mọ́ mo kàn ń sọ fún ọkọ mi wípé kò sí problem mo understand ẹ mọ̀ pé màá tọkọ àǹtí mi ti ń bára wa lájọṣepọ̀. Nígbà tó yá ọkọ àǹtí mi pè mí wípé àwọn fẹ́ máa fún mi ní salary every month 20,000 naira. Mo wò lọ́kàn mi pé kí n fẹ́ fi 20,000 naira ṣe owó opó ni àbówó sìgá. Mo sọ fún wọn pé iṣẹ́ gangan ni mo fẹ́ kan bá mi wáṣẹ́ wọ́n bá mi wáṣẹ́ mo sì bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ní complain wọn torí wípé nǹkan tí mo read in school mo lè ṣiṣẹ́ ní complain wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n máa ń gbé mi lọ ibi iṣẹ́ nígbà tó pósù mẹ́fà nígbà tó pósù mẹ́ta tá a ti ń bára wa lájọṣepọ̀ mo lóyún èmi ò tiẹ̀ mọ̀ pé mo lóyún mo bí ọmọ ọkùnrin ọmọ obìnrin ọkọ àǹtí mi ló sì lọ́mọ àwa méjèèjì wá ṣe ní n tó dó bá ti dé kò gbọdọ̀ ríta mọ́. Àǹtí Ṣeun bá a ṣe jọ ń ṣe nìyẹn àjọ máa ń lọ ibi iṣẹ́ àjọ máa ń bọ̀ ni ọkọ mi ò sì fúnra bẹ́ẹ̀ sì ni àǹtí mi náà ò fúnra. Ọ̀rọ̀ yìí ò yé mi n ò mọ bí à ń gbésùkà sí torí pé tí ọkọ àǹtí mi bá ń bá mi lájọṣepọ̀ ó máa ń dùn mọ́ mi ju kọ́kọ mi bá mi lájọṣepọ̀ lọ. Ọ̀pọ̀ ìgbà tọ́kọ mi bá dé gan mo lè sọ pé ó rẹ̀ mí torí kì í dùn mọ́ mi. Àmọ́ tọ́kọ àǹtí mi bá bá mi lájọṣepọ̀ ó máa ń dùn mọ́ mi 24/7 mi àtọkọ àǹtí mi jọ wà ní. Débi pé èmi gan sọ pé mi ò lè fi ọkọ àǹtí mi sílẹ̀ o nítorí pé mo ti nífẹ̀ẹ́ wọn dáadáa ju bí mo ṣe lérò lọ. Ọ̀rọ̀ yìí pọ̀ kò sì yé mi mọ́ bí mo ṣe fẹ́ bọ́ kúrò nínú òkùn ìfẹ́ tí mo fi ra mi sí òye mi o nítorí wípé ẹ̀rù ń bà mí tí àǹtí mi bá mọ̀ ńkọ́ lẹ́yìn Ọlọ́run ọba àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi yìí àǹtí Ṣeun ẹnì fẹ́ kó o mọ̀ ń pa ẹ̀ ọ̀nà wo ni mo fẹ́ gbà láti bọ́ kúrò nínú nǹkan tí mo fi ra mi sí. Nígbà tá a bẹ̀rẹ̀ ó ń dùn máwa méjèèjì ibi tá a ti dúró nísìnyí ó ń dùn máwa méjèèjì bó o la ṣe ṣe é tí ò ní padà di iṣu ata yányan ọmọbìnrin mo bí o
ọ̀rọ̀ pọ̀ ní òun kọ́bọ̀.